nílẹ̀ ní tán ń bú ẹlẹ́nu bí ìgò epo tán ló ń tagbó ní Mùṣín àwọn ayé fẹ́ fún lógo epo. Sáréwá wo Ìjẹ̀ṣà nìbàdàn kò ì jẹun kò ì jẹun kò ì jẹun látijọ́ tí Buhari ti kú o kò séèyàn tó máa lóhun ò mọ Ìjẹ̀ṣà o tàbá rẹni tó sọ pé òun ò mọ Ìjẹ̀ṣà o ẹyẹ fi sílẹ̀ bòyó ní ẹ kì í wéré àbàìmọ̀ bóyá TV ẹ ló fọ́ bó jáwọn politicians wá ti rògbò Ìjẹ̀ṣà o ẹ̀jẹ̀ sí ẹ wo fíìmù ó pọ̀ yẹ́yẹ́. Kí gbogbo èèyàn ara lé pé ẹ káàárọ̀ l'Amẹ́ríkà ẹ dákun ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ Yorùbá Ọlọ́run mà ní jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa àmọ́ ní fojú sunkún ara wa ẹ dákun bẹ̀yìn lórúkọ Ọlọ́run ọmọkùnrin kan ni mo fẹ́ kí gbogbo àwa ọmọ Yorùbá ó jáde lórí ọ̀rọ̀ ẹ̀ ká dẹ̀ sọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà it's rather unfortunate pé a fẹ́ try òfin bọ̀ àkọ́kọ́ fẹ́ fi àwọn kan jófin ẹni tá a bá dẹ̀ fẹ́ fi jófin ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ìlú mọ̀ ká so òun wá fall victim nǹkan yẹn ilé ẹjọ́ ti dá lẹ́bi ṣùgbọ́n ẹ̀bi pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọmọ kékeré kọ́ ẹ̀bi pé ó play rough pẹ̀lú ọmọdé òun ni nǹkan yẹn dẹ̀ ti pẹ́ sẹ́yìn kó tó di pé wọ́n mú lẹ́yìn ìgbà tó dẹ̀ jáde tí wọ́n mú tán sọ́rí àti rí èèyàn méjì tàbí mẹ́ta tó jáde pé bẹ́ẹ̀ ló máa ń ṣe o bẹ́ẹ̀ ló ṣe pẹ̀lú ọmọ òun now wọ́n wá fún ní ẹ̀wọ̀n ọdún rẹpẹtẹ láì sì ṣe ẹ̀ṣẹ̀ yẹn lótìtọ́ nǹkan tí wọ́n find guilty lé lórí gbogbo ọmọkùnrin tó bá ṣe àmọ́ pé ó ṣàìdá ṣùgbọ́n mi ìfẹ́ ká gbàgbé wípé ọmọkùnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti wúlò fún àwọn orílẹ̀-èdè for some time sẹ́yìn ó ti ṣe dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti pa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́rìn nínú ìbànújẹ́ wọn ó ti jẹ́ kí ẹlòmíì ó gbàgbé sọ́rọ̀ tó bá gbogbo àlọ́mọ bó ṣe fọ́nì tó bó ṣe fọ́nì tó yẹn ó dẹ̀ ti fi tú ọ̀pọ̀lọpọ̀ èèyàn sílẹ̀ nínú ìdè bóyá ìdè hypertension ni o or anything of that nature ṣùgbọ́n n tó ń bà mí lọ́kàn jẹ́ jù ni wípé àti ìwárí nìkankan sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọmọkùnrin yìí ṣé bẹ́ẹ̀ náà lọmọkùnrin yìí bàjẹ́ tó ni ṣé bẹ́ẹ̀ náà ni ò sí ẹnìkankan láǹfààní ní orílẹ̀-èdè yìí ni ṣé bẹ́ẹ̀ ni ò sí ẹnìkankan láǹfààní lórílẹ̀-èdè yìí ni èmi mọ àbúrò mi yẹn mo mọ̀ dáadáa Ọlọ́run fún ní ẹ̀bùn àwọn nǹkan kankan tó jẹ́ pé tó bá sọ fún èèyàn bẹ́ẹ̀ ló máa ń rí bọ̀ kò pera ẹ̀ ń wòlíì kò pera ẹ̀ láàfáà ẹ jẹ́ kí n mú kékeré kan wá tó ṣe ní 2019 tó fi predict ọjọ́ ọ̀la kẹ wá wò pẹ̀lú nǹkan tó sọ àti nǹkan tó padà ṣẹlẹ̀ ẹ wò. ṣẹ́rí tí èmi o Ọlárẹ̀wájú ọmọ mi yẹn ká jẹ́ ká pàtàwàdà tí mo bá láàlá
àbí anybody tó bá lálàá pé ẹ rí èèyàn lórí ẹṣin tí ó wá kọ ẹ̀yìn síbi tí orí ẹṣin wà tó fi orí ẹṣin yẹn ṣe àfẹ̀yìntì. Ẹ mọ̀ pé kéèyàn jókòó sórí ẹṣin kó wá fẹ̀yìntì orí ẹ̀ kó wá relax nítorí ẹṣin wà. Tí ẹnìyẹn ò bá jẹ ọba á di olórí ìlú. Ẹni tí mo bá láàlá bẹ́ẹ̀ sí láyé tí ò bá jọba á di olórí ìlú. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ gbọ́, ṣe rí ká ní pé mo máa ń rí àwọn alágbára yìí bá sọ̀rọ̀ ni, ká ní pé èèyàn lè wọ́ọ̀kì lọ bá wọn tí ò sí protocol, àìmọye nǹkan ni mo máa ń rí tí mi ò kí wọn bí ṣe máa sọ. Ok, bàbá Bọ́lá Ahmed Tinubu aṣíwájú, òun ló máa di president Nàìjíríà. Nínú òfin nínú ọ̀la ó máa di, tí ò bá ti kú ẹ mọ̀ mímọ̀ oríṣiríṣi ó sì kó ṣe gbá, tí ò bá ti kú kí làwọn 2019 tí ò bá ti kú rí i pé wọ́n máa ṣe congratulation fún ẹ̀kọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo ti láwọn oríṣiríṣi àwọn àlá tó yẹ pé ó ti ṣẹ máa kàn wá nílé màá ní àkọ́ yìí mo dẹ̀ ti rí o. Bàbá yẹn níbi lọ Àtíkù wà láìpẹ́ lè wọlé tí wọn ò bá crown èèyàn nínú rẹ́ẹ̀mù tó ti wá bó ní owó ju owó lọ kò lè torí oyè. Ordinary oyè lásán kò lè jẹ́. Nǹkan tí mo sọ náà nìyẹn, tí ikú nìkan ni kì í jẹ́ kéèyàn ṣe gbogbo tó wà lọ́kàn ẹ̀. Ṣùgbọ́n táṣíwájú ò bá kú ó ní the next president. Ìkìlọ̀ wà ń bẹ̀ ọ́. Tí ò bá ti dá àwọn tó ń yìn ín lóhùn, tí ò dá àwọn tó ń bu lóhùn, tó fèsì ibi tó ń lọ, wàláì tàláì small me lie. Of course, ohun tí mo rí ni ó ṣe pé bóyá mo sọ nǹkan kan fún ọkọ olóhùn gbà kan, wàláì nǹkan yẹn padà ṣẹ. Ó sọ fún mi fúnra rẹ̀, a pàdé ní AIT, ó padà ṣẹ. Tí n bá rí nǹkan confam ni o lè má sọ jáde, but tẹ́lẹ̀ bí èèyàn 500 bá bá aṣíwájú díje president wọn ò ní jẹ, ó ṣe oògùn. Wọ́n ti crown Tinubu nínú rẹ́ẹ̀mù tó ti wá, ó máa débẹ̀. Tó bá wá débẹ̀ omi ìmọ̀ tó lè ṣẹlẹ̀ o, ẹ̀mọ̀ àwọn olórí burúkú yẹn lè pàmọ̀pọ̀ kí wọ́n yanjú ẹ̀ o, but ẹni tá a rò pé kò lè pàgọ́ òun ló máa padà wá kọ́lé aláròrò. Bí mo ṣe wòlíì, ṣe rí ọ̀rọ̀ wòlíì afínkúnra lómi ọbẹ̀ ni àwọn ẹ̀mí wà tá a dá mọ́ ẹ láti bàtà tó ti wà nínú àtọ̀. Ọlọ́run ti sọ fún ẹ pé báyìí ló máa ṣe rí, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Kì í ka aláwàdà kún, ṣùgbọ́n ẹ̀mí àti òye tọ́lọ́run fún wa ó wúwo pọ̀. Ẹni tó bá mọ̀, àwa tí Ọlọ́run fún la mọ̀. Mi wá lè dáhùn yẹn, brọ́dà mi ò lè dáhùn yẹn, ṣùgbọ́n nǹkan tí mo rí òun ni mo sọ yẹn. Tó bá wá dìgbà yẹn tí ò bá ṣẹlẹ̀, ẹgbọ́n ní ìwé ìròyìn ní ẹgbẹ́ pé bàbá Ìjẹ̀ṣà parọ́, kódà ẹ wá mi kàn ìní sá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé tí mo bá ti rí nǹkan yẹn sí yàn, mo rí aṣíwájú lórí ẹṣin tó fẹ̀yìntì orí ẹṣin, ẹ̀mọ̀ ibi tí èèyàn máa ń kọjú sí tó máa ń mú okùn ẹ̀dá nìyẹn, òun wá fẹ̀yìntì, ó wá relax, ó sùn. Ẹni tí mo bá ti lárò àlá bẹ́ẹ̀ sí, ó jẹ́ kánsẹ́lọ̀ lásán ló ń dùn, ó máa débẹ̀ torí àti símbọ̀ yẹn mì pé wọ́n ti crown ẹ̀ láti inú rẹ́ẹ̀mù tó ti wá. Yes, ẹ get it. So ẹ̀mí wà bíi tàtijọ́, kò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́ sìn. Ẹ̀mí lè wà lára Ọlọ́ṣun, ẹ̀mí lè wà lára bàbá onífá, ẹ̀mí lè wà lára Emèrè, ẹ̀mí lè wà lára wèrè.
kò ní kọ́kọ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ bíbélì àbí kristẹni mi àbí mùsùlùmí ni ẹni tó máa túdè tó máa jáde kò ní kọ́kọ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. A lè fi rán akí arápá nǹkan tí mò ń rí rí my brother wo ẹ máa lọ pẹ̀lú yẹn lọ máa jẹ yẹn lọ máa jẹ àwọn òkè èmi lẹ́ni tán ń bú ẹlẹ́nu bí ìgò epo tán ló ń tagbó ní Mùṣín àwọn ayé fẹ́ fún lóògùn epo sáré wá wo Ìjẹ̀ṣà nìbàdàn kò ì jẹun látijọ́ tí Buhari ti kú kò séèyàn tó máa lóhùn ò mọ Ìjẹ̀ṣà tabarẹ́ni tó sọ pé òun ò mọ Ìjẹ̀ṣà ẹ̀yẹ fi sílẹ̀ bòyó ní ẹ̀ kì í wéré àfàìmọ̀ bóyá TV ẹ̀ ló fọ́ bóyá àwọn politicians wá ti rògbò Ìjẹ̀ṣà ẹ̀jẹ̀ sí ẹ̀ wò fíìmù ó pọ̀ yẹ́yẹ́ ẹ wá wọrí sinimá ń bọ̀ kọ́lọ̀ kúrò olórí sí wa. mo rò pé àti rí yẹ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ láàrin àwa òṣèré ló ti bá ọ̀kọ̀ọ̀kan wa sọ rí tó dẹ̀ rí bẹ́ẹ̀ tó come to pass síbẹ̀síbẹ̀ kò pé rẹ̀ ń wòlíì kò pé rẹ̀ láàfáà òun kàn ń ṣe bọ́lọ̀ òun ṣe rán ni. Now Governor Lagos State gbogbo tá a bá ṣe lénìí ìtàn ni ó dà lọ́la o gbogbo tá a bá ṣe lónìí ìtàn ni ó dà lọ́la o nínú àwọn ọ̀rọ̀ kan tá a gbọ́ bóyá jẹ́ ọ̀rọ̀ ni o bóyá òótọ́ ni o but ọ̀rọ̀ tá a ti gbọ́ tí wọ́n ti sọ lórí íńtánẹ́ẹ̀tì ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Boko Haram gan tí wọ́n ti pààyàn tá a dẹ̀ mọ̀ tí wọ́n dẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n free wọn wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n nígbà pọ̀ yẹ káwọn ó ṣe fún wọn wọ́n tún gba ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sí àmì bó tilẹ̀ jẹ́ pé àwọn àmì ń dínà yẹn tó bá jẹ́ òótọ́ náà ni wọ́n á padà dínà yẹn náà ni because àwọn náà mọ̀ pé nǹkan tí ọmọ aráyé ò ní fẹ́ gbọ́ ni pé wọ́n tún àwọn ọmọ Boko Haram tí wọ́n ti pààyàn wọ́n mú wọn wọ́n á fọwọ́ pa wọn lórí wọ́n wá ní wọn lọ kọ́ wọn níṣẹ́ kan wọ́n wá ká wọn kan bẹ̀ wọ́n tó wá dà wọ́n pọ̀ mọ́ ológun wa. Báwo la ṣe fẹ́ ṣe ebòlò tí ò ní run àyàn? So lẹ́yìn ìgbà yẹn náà tí wọ́n fi àwọn tán filẹ̀ yẹn sílẹ̀ tàbí tí wọ́n gbà wọ́n sínú iṣẹ́ ológun àtìgbà yẹn láti rí i pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ogun ò kì í wọ̀ láàrin àwọn sójà ó ti ń wọ̀.